àwọn tọ́lọ́hún mi fi yan o àwọn ló yẹ ká dúpẹ́ fún látòrí Àyìndé mi Barrister agbájọ́lọ́ ọlọ́mọ ọ̀hún sáàtì ńlá kọ́lọ́ ń fọrùn kẹ́bà rí tógún àtàláyé lámì kọ́lí tì ńlá ìyẹ̀rú ọmọ kọ́ ló jẹ̀ bá. Kọ́lọ́ ń jẹ́ kí bàbá ó pẹ́ láyé àti máyégún jẹ́nẹ́ra àbá mi ò ní fújì mọ́. Kọ́lọ́ ń jẹ́ kí bàbá ó pẹ́ láyé ṣé àwọn tí mo ṣàlẹ́ṣà yẹn àwọn olóyèká yìí ìyẹn lórí fújì tó fi lórí àwọn Paso kó wá jẹ́ ká jojú ìrù àwọn onítọ̀hún wọn láṣẹ ń pọ́n lé káàkàn lè dèpò yan torí Àyìndé Amẹ́dá ṣíwọ́ sí ń ga olórúkọ tèmi ń jẹ́ odù ní mí bí ó kì í ṣàìmọ̀ fọ́lọ́kọ àbọ̀yà tẹ́rìbọ̀dì bá ti gbóhùn mi hàn wọ́n ti mọ̀ wípé Aláàfin Àgbàdo bàbá Oyin dání o ìmọ̀lára fẹ́fìmọ̀dì ní mọ́. àdìgbò ládùúgbò mi ti máa múra nicely wọ́n á máa wo mi máa ní wọ́n ní ṣú ọmọ èèyàn ọmọ náà yankí o láláì mọ̀ pé méjì ńlá méjì Nàìjíríà lọ́mọ. ládùúgbò mi ti máa múra corporate wọ́n ní ṣú ọmọ èèyàn ọmọ náà yankí o láláì mọ̀ pé méjì Nàìjíríà lọ́mọ. Wash. táwọn ẹnìkan bá ní pósítà mi wọ́n á sọ fẹ́nìkan ẹnìkan á tún sọ fẹ́nìkan ọmúra láti dìde jó tún gbàtọ̀ yìí lọ́wọ́ mi máa lọ wá o ẹ gbàgbé ṣì ẹ jẹ́ ká máa tàn gbà lọ. ọlọ́pàá ìmọ̀lẹ̀ bàbá rọ́gíbá èrìà. ẹ jẹ́ kó mọ tá a wá ṣe lónìí o ọmọ tó mi jọ ọmọ mi ọmọ ò ṣe bá mi nù Àyìndé lòun à ò yá dán ibà tó ní òyìn dá ọmọ dáadáa ọmọ dáadáa ọmọ dáadáa àbá máa ń sá. àwọn pọ́ńkà wọn lé mẹ́sìmùsì jábì bàbá mọ́ríyá aṣojú ọ̀gá ńlá o mẹ́sìmùsì jábì ojú bàbá yín náà ló ń kí ọpọlọ pọ̀. aláyé sọjọ́ mi lónìí o wọ́n celebrate 50 years birthday. wọ́n tún gba orin tuntun jáde bàbá Aizadu tápẹ́ ní creativity láti iléeṣẹ́ tiwọn Ria Entertainment o alùbárẹ̀ kàtọ́ máa ń àkọ́bí rí àná ní gbogbo ọkùnrin lórí pé mi ra àkọ́bí rí ààrẹ o wọ́n tún wá pé dádì mi gáúsù fújì bábọ́nbá ìjọba fújì ló tó o bá a ṣe owó ìjọ tó ń bá alùbárẹ̀ ká sọ̀rọ̀ lọ wọ̀ ẹ̀mẹ́tí jábì kó tó ní pé màmá bí àìmọye ewu tí màmá ti là kọjá o àmọye òkèlè tí màmá rẹ̀ ò lè gbé mi jábì kò ló ń kà tí màmá ti bì dànù o nínú oyún kó tó wọn àdìpọ̀ ló bẹ̀sìn kó tó wá ní ipa àwọn èèyàn wá kí ẹ̀ wọ́n kí mọ́mì yẹn màmá ẹ̀ kó ewu ọmọ jábì lábí sáyé wọ̀. ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́kùnrin lóbìnrin ọmọ tó jọmọ mi yẹn ṣeun gan.
òkú kálẹ̀ yìí ọlọ́tọ̀ bá ń tọ́jú Burkina Faso mi nínú fọ́ọ̀lù ọlọ́tọ̀ ló kọ́kọ́ ṣẹ̀mí lọ́wọ́ èèyàn Burkina Faso bá ń tọ́jú Ọbásanjọ́ gbogbo àdìgbẹ́ ọmọ onílẹ̀ mọ́lẹ̀ wọn aṣoríire ẹ tọ́jú Spanko ẹ̀gbọ́n tèmi ọmọ òṣèré nídẹ̀ ṣọmọ ìdúró dédé agbára ọmọ yẹn Burkina Faso èèyàn tó látà òde ẹ bá ń tọ́jú ọ̀run bá jẹran ẹ tọ́jú alájí táná sírùn ọmọ bàbá wọn ẹ̀yẹ tó ń gba alùbáríkà àwọn òṣèré Ọbásanjọ́ àdìgbẹ́ ó ṣe èèyàn kọ́ rẹ̀ sí yeye alùbáríkà tó ń gba Ọbásanjọ́ ìwọlé èèyàn kọ́ rẹ̀ sí ọkàn lọ́mọ nìbàdàn wọ́n kó owó lé kọ́rẹ́nsì ọkàn lọ́mọ nìbàdàn wọ́n kájé ṣọ́ra tí ayọjọ́ síta máa bẹ̀bẹ̀ eré. àwọn alámàgbàníṣẹ́ àtúmọ̀gbàjẹ́ rẹ̀ tọ́ alùbáríkà wá díẹ̀ ní àwọn àjọyọ̀ fún yín ẹwà náà mú wá ẹlẹ́yìn onísàn kọ́ bọ̀ Burkina Faso onísàn kọ́ bọ̀ ọlọ́tọ̀ òní àyàfi kẹ́ fún wa lówó wọ ọ̀gá wa mẹ́ni bí ó ṣe my promoter jẹun lọ́jọ́ ẹjọ́ mọ́jọ́ mọ́ mi yànjú ó gbọ́ alùbáríkà níṣẹ́ olùgbàyè wá sí wó kéré o ìjọba lọ́mà alùbáríkà níṣẹ́ olùgbàyè wá sí wó kéré o ó ṣe ìjọba lọ́mà ìjọba wọn náà yànjú ẹ kú tọ́jú mi lójoojúmọ́ ọjọ́ tó ṣe wọ́n ní iṣu ọ̀nbọ̀yìn alùbáríkà ló kọrin fún ìjọba lọ́mà ó máa kú kálẹ̀ yóò ìjọba lọ́mà ó ní mi ò ní fẹ́ jojú aláyé mi. ìjọba lọ́mà aláyé mi nà aláyé máa jayé lọ́jọ́ ìjọba lọ́mà máa jayé lọ́jọ́ ó ní fẹ́ jojú aláyé mi sá ọmọ máa ń wo kàkà àkọsẹ́ mi tírélà àkọsẹ́ mi jídásì àkọsẹ́ mi ìjọba lọ́mà aláyé mi nà. ó ṣèdíjà fún aláṣẹ gàtú sàmọ́nù drambos ìjọba alámà ń lò nà díjà fún ní sọ́ọ̀lọ̀ gbogbo mọ́dẹ́ ní sọ́ọ̀lọ̀ ilé èèyàn ìsọ̀lọ̀ sáyidì ẹ̀ẹ́dọ́jú ọ̀gá wọn olùgbà wá síù ní sọ́ọ̀lọ̀ gbogbo mọ́dẹ́ ní sọ́ọ̀lọ̀ ilé ìjọba alámà jẹ́ sọ fún wọn èmi tí mo mọ̀ tẹ́lẹ̀ tí má ti dé ìsọ̀lọ̀ tí má ti káwọ́ mi sókè olùgbà wá síù ẹ bá tọ́jú dídá fún ìsọ̀lọ̀ tó jẹ́ sáyidì wọ́n tọ́jú bàbá Oyinda tí má ti káwọ́ mi sókè wọn ò forí balẹ̀ fàṣẹ kọ̀ọ̀kan mọ́ tírírín tara tarara tírírín tara tírírín tarara tírírín tarara ọ̀gá wa Sàkánò Mẹ́sìn agbọ́n máa bí wọn o Sàkánò Mẹ́sìn ó ṣe dìjà fún rí entertainment yóò ṣe mo ní kò ní bàjẹ́ láéláé oyin lọmọ bàbá Oyinda tó gbà ẹ kọrin ẹ fún olùgbàyè wo ti wà tipẹ́ béèrè lọ́wọ́ bàbá yín. ọkọ̀ Yétúndé wo ti wà tipẹ́ béèrè lọ́wọ́ green line Sàbákà ọmọ òde tó dé nísìnyí o àwọn ọ̀nà bẹ́ẹ̀ dirun adédè jí o ó máa kó kalẹ̀ yóò ṣó eléégún akímù yòjò ẹjọ́ mọ́jọ́ mọ́ mi tó ń gbà kóyó olè àtàgò lílílílílí Ọbásanjọ́ ó kárẹ̀ nífọ̀ o Ọbásanjọ́ mi tẹ̀lé Ọbásanjọ́ nífọ̀ Ọbásanjọ́ gbogbo àdìgbò ṣèjọ èèyàn ti Spanko òjò ọmọ nílẹ̀ mọ́rán Spanko èèyàn ti ìjọ ọmọdé sábọ́kàn lọ́jọ́ yóò ṣe wọn
ẹ̀jẹ̀ tó mọ̀ tó jẹ́ ọmọ mi ìhàn ìjà ọlọ́pẹ́ mọ́lẹ̀ yòóyò. èyí alága mẹ́ta gbogbo tẹ̀gbà ọ̀dọ̀ wo ìdá tó gbà. bàbá ìdá kọrin fún àjọ àfẹ́jọ́ ẹ̀fẹ̀jọ́ kò kílẹ̀ tó mọ kọ́sítọ́mà dáadáa ní sàkánù bẹ́sì dáadáa ní. àmọ́ owó ọ̀gá mi ọ̀gá tiwọn ẹ̀jẹ̀ tàyídé o èmi làyídé èmi lè rẹ̀ sí. bàbá ìdá kọrin fún àjọ.